Bọlaji Abdullahi ju ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) sílẹ̀ bíi Amuku Ọsan. Mínísítà tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè eré ìdárayá tó tún jẹ́ olùdíje sí ipò sẹ́nitọ̀ àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara nínú ètò ìdìbò àpapọ̀ ọdún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party, Malam Abdullahi Bọlaji Abdullahi ló ti kọ̀wé fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) nínú ìwé kan tó fúnra rẹ̀ buwọ́lù tó sì darí rẹ̀ sí ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú PDP ní wọ́ọ̀dù Ubandawaki, ìjọba ìbílẹ̀ ìwọ̀-oòrùn Ìlọrin ní ìpínlẹ̀ Kwara lọ́jọ́ 16 inú oṣù Kejìlá ọdún 2024 yìí ló ti fi èròǹgbà rẹ̀ láti fi ẹgbẹ́ náà sílẹ̀ léde. Bó tilẹ̀ jẹ́ wípé kò sọ ìdí pàtàkì tó fi ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ báyìí. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́ ẹ ti ń darapọ̀ mọ́